olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde. A kí yín pé ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tẹ̀ tí wọ́n àṣẹ̀sán wa lórílẹ̀-èdè àgbáláyé. Orí tó ń wà kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni títí tó ń wà kò ní dì. Láṣẹ Ọlọ́run ọba. Lónìí sinimá tí a fẹ́ gbé yẹ̀wò ńlá pàkúlé rẹ̀ ní àbàwọ́n apá kejì. Fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo sinimá yìí, ẹ lè rí wo lórí Aisha Alawa TV, ibẹ̀ náà ti ń ṣọ́ ẹ̀ lọ́wọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ ṣe rí YouTube channel wa, ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, comment, ẹ subscribe sórí YouTube channel wa. Ẹ má ṣe gbàgbé láti tẹ aago pa ẹgbẹ́ rẹ̀ kó ba lè ta yín lólobó nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin bá kọ́gbé sinimá mìíràn bá jáde. Pàápàá jùlọ ní ìgbà tí àbàwọ́n apá kejì bá jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa máa ń sọ̀rọ̀ lórí sinimá ọlọ́kan òjọ̀kan èyí tó ti jáde lọ́jọ́ tuntun àti èyí tó ṣẹ̀ jáde. Pàápàá jùlọ ètò ní apá kejì, apá kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbàwọ́n Aisha Alawa TV, ibẹ̀ náà ti ń ṣọ́ ẹ̀ lọ́wọ́. Àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo apá kìíní rẹ̀, ẹ lọ wò lórí Aisha Alawa TV. Àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo apá kejì rẹ̀, ẹ subscribe ká ba lè ta yín lólobó nígbà tí apá kejì rẹ̀ bá jáde. Kí lẹ́nu rẹ̀ kò lè ṣẹlẹ̀ nínú sinimá àbàwọ́n apá kejì. Òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ. Àwọn èrè jù báyìí lọ sí jẹ́ mọ̀ràn jọ̀rẹ̀, ire lójú owó rí. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn, ire o.